ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà ó ṣe ìkọlù sí orílẹ̀-èdè nàìjíríà ní ìpínlẹ̀ sokoto ìyẹn ní àná. ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà ti mú ìpinnu rẹ̀ ṣẹ ìpinnu tó ń ṣe látijọ́ pé kí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ká tètè lọ wá àtúnṣe sí ọ̀rọ̀ àwọn báńdíìtì tó ń pa àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nípakúpa. ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kàyéfì kan ló ṣẹlẹ̀ ní àná òde yìí níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti gborí ẹ̀rọ ayélujára tí ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà tẹ́ ti ju àdó olóró sí ìpínlẹ̀ sokoto níbi tí àwọn ọ̀daràn afẹ̀míṣòfò yìí níbi tí wọ́n fi ṣe bùgbé. bóò ní ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ gangan. Gúnmi tó jẹ́ ẹgbẹnusọ àwọn bádìtì bá mọ̀ kígbe bẹnu o ló bá ń pariwo sétí ìjọba. ẹ̀yẹ̀yàn kí ni Gúnmi ń sọ? wọ́n ṣàlàyé wọ́n gbé débẹ̀ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín kẹ́ lè máa jàǹfààní bàbá tó ṣe mú fúnra wá sórí ètò yìí lóòrèkóòrè. ẹ máa pín lógúnlógún ẹ máa. jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ bá Gúnmi ìyẹn agbẹnusọ àwọn afẹ̀míṣòfò látàrí ìgbésẹ̀ tí Donald Trump gbé tó ju àdó olóró. lánàá ní ìpínlẹ̀ Sokoto ni Gúnmi bá tẹnu bọ̀rọ̀ ó ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ tètè wá tó ṣe sí kán tètè dá ogun náà dúró ní kíákíá. ní Gúnmi bá mọ̀ tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kán tètè fòpin sí ní kíákíá. ó ní kí lẹ̀ fi ń ṣeré yìí ẹ gba ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà. ó ní ẹni kan wá máa pa àwọn bandits kan wá máa pa àwọn terrorists. ó ní kò lè ṣeéṣe o. ó ní kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kán tètè lọ stop ẹ̀ kán tètè bá Trump sọ̀rọ̀. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tí Gúnmi ń fi sórí ẹ̀rọ ayélujára rèé o látàrí ìgbésẹ̀ tí Trump tó gbé ní ìpínlẹ̀ Sokoto. Gúnmi bámọ̀ tó tẹ̀síwájú nínú fọ́nrán tó fi sórí ẹ̀rọ ayélujára ó ní ṣe rí orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti ṣàṣìṣe ńlá o látàrí ìgbésẹ̀ tí wọ́n gbé tí wọ́n lọ pe ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà pé kó máa ju àdó olóró sí ìpínlẹ̀ Sokoto kó máa fi pa àwọn ẹṣin òkọ́kọ́ afẹ̀míṣòfò yìí. ó ní ìgbésẹ̀ tí wọ́n gbé ó ní ìgbésẹ̀ tó jẹ́ ìjàmbá ńlá ni fún àwọn afẹ̀míṣòfò yìí. ó ní kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ tètè gbégbésẹ̀ ní kíákíá tí wọ́n ṣe dá ààrẹ Donald Trump dúró níbi àdó olóró tó ń jù sí ìpínlẹ̀ Sokoto. ó ní sẹ́ẹ̀rí ẹ̀ ń pariwo pé kò sí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ó lè lè tẹ́ ẹ lọ́wọ́ sí i. ó ní kò ní sí ètò ààbò. Gúnmi ìyẹn Ṣèyíkì Gúnmi òun ló ń sọ̀rọ̀ yìí o tó ń fi ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára látàrí ìgbésẹ̀ tí Donald Trump gbé. ó ní Amẹ́ríkà ó ní wọn ò ní moral right ó ní wọn ò ní moral right láti wá máa dojúkọ àwọn afẹ̀míṣòfò lórílẹ̀‐èdè Nàìjíríà. ó ní ká tètè lọ gbégbèsè. ẹ̀yin èèyàn ṣé ń gbọ́ fọ́nrán yìí ẹ̀yin náà ẹ máa sọ èròǹgbà yín o ẹ máa kọ́mẹ̀ǹtì sábẹ́ fọ́nrán yìí ẹ máa share rẹ̀ lógúnlógún ẹ máa share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. níbi tí ọ̀rọ̀ ń lọ báyìí gbogbo wa ló yẹ ká mọ bó ṣe ń lọ o. ló bá mà tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀. ó ní wọn ò ní moral right ó ní torí àmọ́ bí wọ́n ṣe ń ṣe káàkiri orílẹ̀-èdè gbogbo àgbáyé tó jẹ́ pé gbogbo ibi tí wọ́n bá ti wọ̀ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ derú ni o. ó ní kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ tètè gbégbésẹ̀ ní kíákíá. ní Ṣèyíkì Gúnmi ló bá mà tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ sórí ẹ̀rọ ayélujára. ó ní ṣe rí àṣìṣe ńlá tí Nàìjíríà ṣe yìí ó ní wọ́n regret ẹ̀. ó ní terrorist ò lè fight terrorist. ó láṣìṣe ńlá gbáà ni láti mú Trump wá sórílẹ̀-èdè Nàìjíríà kó wá mọ́ kọjú ìjà sí àwọn afẹ̀míṣòfò àwọn terrorist tẹ́ ń wọlé ìjọsìn tẹ́ ń pa àwọn èèyàn tẹ́ ń dó sójú òpópónà tẹ́ ń gbá àwọn èèyàn wọgbó tẹ́ ń gbowó ribiribi. ẹ̀yin èèyàn bó o lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín o lábẹ́ comment section lórí tí ọ̀rọ̀ tí Gúnmi ń fi sórí ẹ̀rọ ayélujára yìí bó o lẹ̀yin náà ṣe rí sí ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Gúnmi bá tó tẹnu bọ̀rọ̀ o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jẹ́ ń bí ní ìbéèrè kan o ẹ gbọ́ ṣé orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe terrorist ni wọ́n torí Gúnmi ń pè wọ́n ní terrorist. ní Gúnmi bá tó tẹ̀síwájú ó ní sẹ́ẹ̀rí orílẹ̀-èdè Amẹ́ríkà ó ní wọ́n ní mọ́tìfù ó ní wọ́n ní tẹ́ wá ṣe ó ní ẹ̀kan wò pé báyẹn kan wàá gbé Nàìjíríà níjà ni ó ní kò rí bẹ́ẹ̀ o. ó ní wọ́n fẹ́ wá dàlú wa rú ni ó ní wọ́n fẹ́ wá borílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ó ní kí ìjọba kán tètè gbégbésẹ̀. ó ní sẹ́ẹ̀rí ọ̀rọ̀ tí Trump ṣe wá sọ tó láwọn ń bọ̀ wá dáàbò bo àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní sẹ́ẹ̀rí ọ̀rọ̀ yìí ó ní ó wàá dá wàhálà ńlá sílẹ̀ tó jẹ́ pé ó ní tí ó sì dá sílẹ̀ pé pa àwọn ò ní ká o. ó ní bó ni ó ṣe sọ pé àwọn fẹ́ wá dáàbò bo kìrìsìtẹ́nì ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà. ó ní sẹ́ẹ̀rí jújú bọ́ǹbù lásán ó ní kò lè ran àwọn tẹ́rọ́rìsì tá à ń sọ yà àwọn afẹ̀míṣòfò.
ó ní ọ̀rọ̀ àwọn tẹ́rọ́rìsì orílẹ̀-èdè nàìjíríà ó ló ìfọ́fù àwọn ọmọ ogun orí ilẹ̀ kí wọ́n máa gbéná kojú ara wọn kí wọ́n máa kọjú ìbọn síra wọn. ó ní sẹ́rí ó ní bẹ́ẹ̀ dẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ó ní láwọn ọmọ ogun tó jagun lórí ilẹ̀ tó jẹ́ pé wọ́n ó sì ṣẹ́gun. ó ní sẹ́wárí ó ní kò nídìí pé náà ń pe ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà láti wá máa ju àdó olóró sí àwọn afẹ̀míṣòfò orílẹ̀-èdè nàìjíríà. ó ní wọ́n bo orílẹ̀-èdè jẹ́ ni o. ó ní bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn rìsọ́sìsì ibi tí wọ́n bá wọ̀ ní wọ́n máa ń tájẹ̀tì. ó ní kì í ṣe pé ìtorí kìrìsìtẹ́nì nìkan náà fi ń ju àdó olóró sórílẹ̀-èdè nàìjíríà o. ẹ̀yin èèyàn bó o lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí nítẹ̀yìn náà bá ní láti sọ ẹ máa sọ o ẹ máa pín fọ́nrán yìí ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. ó ní kò sí orílẹ̀-èdè tó yẹ kó gba orílẹ̀-èdè ẹ̀ láàyè kó wá di ibùdó ogun tó jẹ́ pé tí wọ́n ń ju àdó olóró sí orílẹ̀-èdè náà. ó ní ìgbésẹ̀ àti pa orílẹ̀-èdè náà run ó ní irú ìgbésẹ̀ báyìí jẹ́. ní Ṣèyí Gúnmi bámọ̀ tó tẹnu bọ̀rọ̀ ó ní sẹ́rí gbogbo àwọn alámúlégbé wa ó ní kò yẹ ká mú wọn lọ́tà. ó ní tá a bá ṣẹ̀ wá fẹ́ po orílẹ̀-èdè pé kán ṣe wá jà fún kán wá sọ̀pọ́tì orílẹ̀-èdè Nàìjíríà. ó ní ṣé bíi ti Donald Trump orílẹ̀-èdè Amẹ́ríkà wá ni. olórílẹ̀-èdè China wà ń bẹ̀ orílẹ̀-èdè Pakistan wà ń bẹ̀ orílẹ̀-èdè Turkey wà ń bẹ̀. ó ní wọn ò pè yẹn ẹ wá lọ ń pe èèyàn orílẹ̀-èdè Amẹ́ríkà orílẹ̀-èdè Donald Trump wá máa ju àdó olóró sí orílẹ̀-èdè Nàìjíríà. China tí wọ́n ń jí gbogbo rìsọ́sìsì wa tó ń pàdé àpò papọ̀ mọ́ àwọn afẹ̀míṣòfò. ó ní Pakistan ní ká pè ẹ̀yin èèyàn. ó ní orílẹ̀-èdè Turkey ó náà ló yẹ ká pè wípé kò yẹ kán pe àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn Donald Trump. ẹ̀yin èèyàn Ṣèyí Gúnmi ló ń sọ̀rọ̀ jẹnẹjẹnẹ bò ó látàrí bó ṣe gbọ́ pé Donald Trump ó ju àdó olóró ìyẹn sí ìpínlẹ̀ Sokoto lánàá òde yìí. ẹ tètè gbégbèsè sí o eléyìí tẹ́ ẹ ṣe yìí ó kù díẹ̀ káàtó. tẹ́ ẹ bá sì gbàgbé Donald Trump ti ń fi ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára ó mọ̀ ti ṣe díẹ̀ tó ti ń pariwo pé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kẹ́tẹ̀tẹ̀ lọ wá àtúnṣe sí àwọn afẹ̀míṣòfò tó ń pa àwọn kìrìsìtẹ́nì tó ń gbà àwọn èèyàn wọgbó tó ń gbowó ribiribi. ṣùgbọ́n kàkà kó rọ̀ lára àwọn afẹ̀míṣòfò tẹ́ ń gbé ní wọgbó tẹ́ ń gbowó ribiribi ṣíṣe nẹ́mọ̀ tó múra ṣiṣẹ́ kódà tó jẹ́ pé ohun ìjà olóró ní tó ń gbé wọlé. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ti wá dójú ẹ̀ báyìí Gúnmi wá ti gbé bọnú ó ń pariwo sórí ẹ̀rọ ayélujára. tẹ́ ẹ̀ bá sì gbàgbé ẹ̀yin èèyàn àwọn nǹkan sì ń fi sórí ẹ̀rọ ayélujára ní àkókò náà tí Donald Trump ń tẹnumọ́ pé ẹ tètè lọ ṣàtúnṣe ipe Donald Trump kì í fọ̀rọ̀ ṣeré ipe ọ̀rọ̀ tẹ́ rò pé ó fi ń ṣàwàdà yìí pé kì í ṣàwàdà o ṣùgbọ́n Donald Trump ti gborí wọlé o sórílẹ̀-èdè Nàìjíríà àdó olóró dún gbàmù sí ìpínlẹ̀ Sokoto lánàá. ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wa lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di oréré létí gbogbo wa ò mọ̀ gbọ́ o. ìtí àtúngbọ́ tààrí tààtún ní ká mú wá sí etí ìgbọ́yín nù níbi tí jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ tó ti bo Ṣèyí Gúnmi àti pé àwọn ọ̀rọ̀ tí Ṣèyí Gúnmi sọ sórí ẹ̀rọ ayélujára ẹ̀ ojú wo lẹ fi wò etí wo lẹ fi gbọ́ kí lè èròǹgbà yín lórí fọ́nrán tí Ṣèyí Gúnmi tó fi sórí ẹ̀rọ ayélujára. ẹ gbọ́ ṣé kí wọ́n dá ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà dúró kán mọ̀ wá ṣiṣẹ́ tó yẹ kán ṣe mọ́ kán gbé China wọlé kán gbá àwọn Pakistan àwọn Turkey wọlé ni àbí bò lẹ ṣe rí sí. nítẹ̀yìn náà bá nílé èròǹgbà ẹ jẹ́ ká máa gbọ́ lábẹ́ comment section wa ibi tá fi àdàgbẹ́ tó ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àtò jẹ́ kí ẹ máa gbọ́. ẹ wo àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó rí ire lójú ọ̀la rí ire báyìí lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.